oníjẹ̀rú. ọba oníjẹ̀rú ọba fìjàbí. ọba fìjàbí. láti bẹ̀rẹ̀ látọ̀gbọ̀n mọ̀ sọ 50,000. wọ́n ní yóò kàn wá la. Oya láti kó wọ́n ti mú wa. Ṣẹ́gun Ṣẹ́ríkí. ààrẹ ti Alhaji Adémọ́lá Ìgè. pírẹ́sẹ̀ntì Orísun Adé ààrẹ ti wọn. wákàtí ọlọ́lẹ́yìn oyè kò sí ẹgbẹ́ wọn wá. lálẹ́nì. ọ̀rẹ́bù sínú àlàbí. ọ̀nẹ́rẹ́bù sínú àlàbí 50,000 naira. Ṣẹ́gun Ṣẹ́ríkí. bámi alápájà bísímìlá ìkànlá áwòlà kan bí owó yìí ti wọlé ìta jẹyìn àgbọ̀dọ̀ tó fún yín ọlọ́run díẹ̀ máa wà dáadáa bísímìlá ìrahmánir rahim la hawla wala quwwata illa billah. Agrem Alhaji Abdulhakeem ọ̀dà Agrem akọ́gun àárẹ̀ tí wọn. ọmọ ọmọ owó wa ọ̀tẹ́ntì ó kéré wọ́n ní kẹrù wọn gbẹ̀yìn. owó kéré. Alhaji Abdulrasheed ọkọ yìí. Kamarudin kọ́mọ̀. President Orísun Adé originality. Barakallahu fi 50,000 naira. President Orísun Adé 50,000 naira. Yọ̀ọ́dún sọ́mù ìwà. Alhaji wa Abíọ́dún sọ́mù ìwà wọ́n pè yín. Àwọn lọ́sọ̀rọ̀ Alhaji olóòkọ bàbá rẹ̀ wọ́n wá gba Ìbàdàn ìdá. Àwọn retí wọn àwọn ọmọ olóòkọ àgbàánu. Alhaji wa ìdá Alhaji wa Naribu wa Alaba Musa. Ó ti wọlé. Bàbá wa ìdá olóòkọ bàbá rẹ̀ wọ́n wá gba Ìbàdàn 25,000 naira. Barakallahu fi. President Wọ́n ti sọ wá. President gbogbo. Orísun Adé. Waziri. Yeye ó yà owó ẹ̀. Mama wa yeye lua. Owó jáde yeye lua. Mama wa yeye lua. Àwa ní. Alhaji wa akọgun. Alhaji wa Abdulhakeem akọgun. Oya owó àwọn àfa. Ẹ jíṣẹ́ bàbá wa Fọlárin ẹ jíṣẹ́ wọn fún wa mọ́ o. À ń kí bàbá wa Arúlógún olóyè àgbà ẹ máa wà dáadáa ojú òní tì yín ẹ̀yin náà ẹ dé sáwọ́ owó ni. Ó yẹ kó wà. Oya. Mọ́nà. Oya. Ìjọba mọ́nà. Mo máa wa yèyé lúà. Alájà wa Madinat Ìyábọ̀dé yèyé lúà. Ìyá àwọn àfa. À ń gbà á máa ní díẹ̀ ẹ má bínú. Màmá mi ẹ̀yin lẹ́ tọ́jú àwọn àfa. Ọ̀wọ́n gógó alájì. Ọ̀wọ́n gógó alájì. Ẹ má fọ láti pẹ́ bì. Mo máa wa yèyé lúà 25,000 naira. Owó àwọn àfa. Honorable Adémọ́lá Abdulhakeem Ìgè 25,000 naira. Honorable Aláwọ̀dé Honorable Madiru Alaba Musa wọ́n ti dé rẹ̀. Honorable Omikunle Ari Ibi family àbúrò màmá yìí 10,000. Oya. Ẹgbẹ́ wa ẹgbẹ́ bọ̀rọ̀ kìíní. Ọtí ilẹ̀ Ìbàdàn 100,000. Wọ́n ní ẹgbẹ́ wa ẹgbẹ́ àfa yìí ni. Ẹgbẹ́ bọ̀rọ̀ kìíní ìtìlẹ̀ Ìbàdàn 100,000 naira. Barakallahu fi. Oya. Tó bá ti wọlé ẹjẹ́ gbọ́. Mama wa alájà wa Ìdẹ̀ra Olúwa láti ilé Èkó 100,000 naira. Abiola Abebi 50,000 naira. 50,000 naira.
Abdulkabir 50,000 naira. Alájà Sani Olúkòde ọ̀yà. Alájà wa Sani Olúkòde àwọn dà. Sani Olúkòde dà. Láti ìhú bílí. Alájà Balikis lánì ìhú àwọn dà. Láti ìbàmọ́rù. Ọ̀nà epo ọ̀pẹ́lẹ̀ yẹn 20,000 naira. Alájà wa 25,000. Alájà Suliat Malo. Alájà wa Suliat Malo. Bọ̀rọ̀kìnní àdínní Isbullah. Alájà Suliat Malo. Alájà wa Suliat Malo àwọn dà. Ó ti bọ̀. Ẹ má bọ̀, ẹ má bọ̀. Owó àwọn àfa. Alájà Suliat Adoni Malo. Ẹ̀dún gbé àdùnní mọ̀. Èlò owó àwọn àfa. 100,000 naira. Suliat Adoni Malo. Same account. Command Alu. Same account. Láti bí Láti ìhú. La tatabadal. Alájà wa Bíyámínú àtàlájà wa Adébáyọ̀ 20,000 naira bákàlàwọ̀. Bàníyàmín Báníhù 20,000 naira. Tó bá ti lọ ẹjẹ́ gbọ́ aláàjì wa bàbá wa àgbà national misana Isbullah láti ìlú Èkó wọ́n ní owó Bọ̀rọ̀kìnní ẹ̀ka rèé. Mo ń bọ̀. Bọ̀rọ̀kìnní nílùú Èkó wọ́n ò padà ṣe transfer mọ́. Ilẹ̀ Ìbàdàn Bọ̀rọ̀kìnní ilẹ̀ Ìbàdàn 100,000 wọ́n ṣe transfer mọ́ o. Ẹ má bẹ̀rẹ̀ fún transfer lẹ̀ mọ́ 100,000. Alájà Tẹ̀rífà Àdìkẹ́ Olúkòde 50,000 naira. Bàbá ọmọ yìí ti yí ọmọ yìí ti yí. Bọ̀rọ̀kìnní wọ́n ti mú káàṣì wá káàṣì ní ẹ́fílòpù yẹn 100,000. Tí Sùlíà máa lò ó ní ọmọ transfer 100,000. Alájà. Honorable Alájà Kubra. Alájà wa Khadija Kubra Àbẹ̀bí wọ́n bẹ fún àwọn àfáà lówó Alájà Kubra èlò wọ́n ní ká máa pariwo ẹ̀ kó lọ ní kódà 25,000 ló wà mẹ́ ẹ̀ka dáadáa. Mami Akíndé. SAJ Babalọ́jà 10,000 naira. Ìyá Júnior láti ilé Èkó èlò 20,000 naira báńkì láti. Mami Fìjàbí ẹ wá sá. Mami Akíndé. Ẹ máa ní sọ bí Allahu Akbar kabira. Allahu Akbar kabira. Gbogbo ẹni tó wá mọ̀ pé Ọlọ́run ló tóbi kó sọ bí Allahu Akbar kabira. Allahu Akbar kabira. Bàbá wa Akíndé Fìjàbí ẹ máa bọ̀ níwájú àwọn àfáà. Tí ẹ bá ṣe gudugudu ká ẹ ṣe yìí. Níwájú Alhaji wa Abdulwasi Ayinde. Wọ́n wàá sọ pé thank you fún yín. Ìtumọ̀ pé ẹ ṣe gudugudu méje fún àwọn nù. Wọ́n ní Akíndé ọmọ Fìjàbí thank you. Àádùn akẹ́kọ̀ọ́ náà bọ̀ sà. Owó àwọn àfáà tún nìyí. Àádùn Akíndé. Bámi Akíndé ẹ máa bọ̀ sà. Ẹ máa bọ̀. Wọ́n fẹ́ gbowó bàbá wa ọba kábíyèsí Alhaji wa Muhammadu Abbas wọ́n gà
sí ilé ọlọ́kọ̀ ojú òní tì yín. Amina. Ọlọ́pàá wà. wọ́n gà àti kí wọ́n wọ́n gà di arúgbó àti kí wọ́n ti dọ́dọ̀ àwọn àfa. Àwọn ibi gbé ìdádúgbòkè ààrẹ oníbà ilẹ̀. bàbá wa ọ̀gárẹ́bù Association. gbẹ̀lùgà Adégòkè Ààrẹ oníbà ilẹ̀. aláṣẹ àti olùdarí Solution FM kárí ayé aláṣẹ Àwẹ̀ní hall Àwẹ̀ní àǹkó mọ́mọ́ wa alájà wa yìí 20,000 naira oṣù ọlọ́run oṣù ọlọ́run Oṣù ọlá alámọ̀lá. ẹ̀yìn mọ̀lẹ́lá. 20,000 naira. His Royal Majesty Ọba Abdulateef Atada Adams Akiwumi one ọba oní Kate of Surulere Ọ̀sápá London ilé ètò ìdìbò oníkate of Surulere mo ti fọwọ́ wọn lẹ̀ ọba oní Kate of Surulere ọ̀nàbọ̀ àgbàlẹ̀ àrètí owó àwọn àfáà wọ́n ti lọ́dọ̀ wà bí o. Mágàjí arí orí bámi olórí gbogbo Mágàjí nílẹ̀ Ìbàdàn wọ́n ti ń túbọ̀ sí. olórí gbogbo àwọn Mágàjí àríọrí níwájú àwọn àfáà bàbá wa àríọrí Mo ti ṣe bàbá Ọ̀sápá London. bámi ti dàbí gbogbo àwọn àfáà àwọn ni ẹ tẹ́wọ́ báyìí tẹ́ ẹ bá ṣe báyìí Alhaji Kamaldeen Adéwùsì awareness àgbáńkà yóò máa pọ̀ sí ni ọ ìṣòro ìgbọ̀lọ́. His Royal Majesty ẹ tẹ́wọ́ Ọba Abdulateef Atada Adams Akiwumi one Ọba Oníkàtí Surulere. bàbá wa Ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta owó ni mo ti fi jíṣẹ́. Mungbo. Alhaji wa Abdulateef bàbá wa ìmọ̀mọ́ àgbà Mo ti fi Ìbàdàn jíṣẹ́ o. wọ́n ní ká panupọ̀ ṣe Suratul Fatiha ẹ̀yọ̀ kan fún yín bámi Akínyadé lẹ́yìn ìgbà tí ò sí màmá yìí Ọlọ́run ò mọ́ pa yín dà sáìdá mo kọrin kan fún yín lẹ́ẹ̀kan tálájú àṣàyìn ní bá kọ́ gílẹ̀sì fún ẹ púpà létírí Akínyadé ọmọ Fìjàbí thank you ó ṣe púpọ̀ lọ́rọ̀ wa ṣé ẹ̀yin àfa wọ́n sí àbí wọn ò ṣe Akínyadé ọmọ Fìjàbí thank you ó ṣe púpọ̀ lọ́rọ̀ wa thank you ọlọ́run wọlé apẹ́ bàbá wa gbà ààrẹ gbogbogbò fún gbogbo ilẹ̀ Yorùbá àwọn náà tún kọ́ pé ẹ ṣe gbogbo tí ń jẹ́ káre táyé máa fi yíyan lẹ́yìn ìgbà tí ò sí mọ̀mọ́ yìí ọlọ́run kókó sọ́dọ̀ yín sáké bá tí àbí àwọn ke sàárà rẹ̀ 100,000 táké táwọn ke lọ Al-Fatiha bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin amin amin mẹ́ta mẹ́ta amin amin amin. Bàbá tó bá wọ́n ṣe àdúrà wọ́n ní sọ àwọn tó ń bẹ gbogbo ọkọ̀ wà bí wọ́n ṣe dáadáa wọ́n fi owó lálá rẹ̀ wọ́n bá ní sàdúrà fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ó tán lójú ìyè sára wọn gbogbo ìyè sára wọn ọwọ́ akíni ó fi fagbára lẹ̀ ìgbà tó lọ́dọ̀ ètò òkùnṣe ní iṣẹ́ lọ yìí ọlọ́run yóò ní àṣeyọrí. Àmín àmín. Number 2 wọ́n ní sàdúrà fún Zak FRS wọ́n ní sàdúrà fún gbogbo wọn pátápátá ni wọ́n ṣe dáadáa. Wọ́n wá ìmọ̀mọ́ àgbà Ìbàdàn wọ́n ní gbogbo àwọn tẹ́ ẹ kà á dẹ̀ Ọlọ́run o àánú rẹ̀ a fi bì ọ́ agbára rẹ̀ a fi bì ọ́ àìníkù rẹ̀ a fi bì ọ́ gbígbà àdúrà Ọlọ́run tó wọ́n bẹ pẹ̀lú wọn àánú Ọlọ́run ní gbogbo ìgbà Ọlọ́run tó wọ́n bẹ pẹ̀lú wọn. Ẹ̀la iná àtẹ̀yìnàkà ìṣẹ̀lẹ̀ àdàmọ́nà iná àtẹ̀yìnàkà kọ́ ẹ̀ṣọ́wó lọ́wọ́ gbogbo wọn náà ó ní sàn tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdarí Solution àti Àwẹ̀ní. Kò sí ọ̀pọ̀ àwọn ọ̀dọ́ kúrú ní àwọn agbára wa Adélabú Pẹ̀tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ẹ bá mi ṣàdúrà fún Bẹ̀sí Fọlárin ẹ bá mi ṣàdúrà fún Zak Adélabú agbára pọ̀ ẹ bá mi ṣàdúrà fún gbogbo wọn látàkùdá wọ́n wá bí lánàá ẹ bá mi ṣàdúrà fún gbogbo wọn pátápátá. Bàbá ní bẹ́ẹ̀ ti kà á
àtàwọn tẹ́ẹ̀tù padà rántí ọlọ́run pé mú ládàá gbòkè ọlọ́run kò dọ́dọ̀ wọn bísímìlá iná àpè náà kà. aláìní wọn agbó ìgbà bàbá wa ìwọ́n má gbalẹ̀ Ìbàdàn wọ́n ní ọlọ́run tí ẹ máa wà dáadáa ẹ kì í kọ́ yín àwọn àfáà kéré ẹ fi ń ga sí i ó ní agbára tẹ̀ ń lò agbára Kùránì ẹ wá kí bàbá ẹ mọ̀ wá kí bàbá torí tá a bá sọ̀kalẹ̀ báyìí ọ̀dọ̀ bàbá wo oníwàásí àgbáyé láàrin lọ direct ọ̀dọ̀ bàbá wa Sàmáàtà ṣe ìmọ̀ òyìnbí aláàbí wa pé ìgbà adébòtò wọn kì í bàbá yìí dọ́là ni wọ́n sábà máa ń ná púpọ̀ jù lẹ́rù kọ̀ lọ́wọ́ wọn aláàbí wa pé ẹwọ́sà bàbá wa oníwàásí gbogbo ayé ní ẹ̀wọ̀n lọ oníwà bàbá mú ìdí ẹ̀dẹ̀ ní máa lòdù ó kù sí wọn ó kù sí bàbá ẹ̀ wá tẹ́wọ́ ó kù sí bàbá ẹ̀ wá tẹ́wọ́ àlùbáríkà táwọn ará fún wọn yìí wọn ò ní lè da àlùkò báyà ẹ̀ wá tẹ́wọ́ ẹ̀ tẹ́wọ́ báyìí bámi ẹ̀ tẹ́wọ́ ọlọ́run wọlé apẹ́ gbogbo àwọn àlàyé ọlọ́run tí wọ́n bẹ́ ń bì gbogbo wọn lè tẹ ládùúrà tá a bá ní a máa sílẹ̀ yọ kọ̀ọ̀kan ilé oṣù wa bì bámi mú ìdí ìdàgbà ní bá lò bámi ìtẹ́ bá ní aké láàké ọlọ́run wọlé ayé ẹ́ wọ́n ní ká kí àlámọ́nẹ́sẹ́ alápapọ̀ aláàdìwà péga méjì rẹ̀ yìí èyí tẹ́ ẹ nílò kàtí ń bọ̀ yìí ọlọ́run jí kọ́ tó papọ̀ lórí ìtọ́lọ́ méjì ṣubú lélẹ̀ méjì ẹlú lẹ́bẹ̀ lẹ́la mélòó lẹ́la àlámọ́nẹ́sẹ́ wa. ẹ̀mùrà ẹ̀ àfikè lọ́nà láàfikè wọ́n fi lẹ́la àpè. Bàbá mi ọlọ́run ló bẹ̀rẹ̀ náà ti lẹ́nu alamnẹ́sẹ̀rẹ̀ alatasọ́dẹ̀rẹ̀ ọwọ́ dáadáa ànkà bisira alẹ́bi ànkà lazara wàràfàdé lẹ́kàtúkìrà fàdínàmà alùsùlù yusra ìnàmà alùsùlù yusra fàdínà fàdàkùnà fànsa wàyínà àrùkùkà fàdàkà ẹlẹ́dùkú masha Allah la quwwata. alọ́dẹ bàbá wa sọ̀rọ̀ àkànní. Sàmáàtà Sheikh Muyideen àtàrí báńgò máa ń gbọ́ ọ̀rọ̀ náà bísímìlá.